ibi tó yẹ káwa kìrìsìtẹ́nì ká gbọ́n sí pàápàá jùlọ àwọn aṣíwájú wa ibi tó yẹ kó gbọ́n sí wọn ò gbọ́n síbẹ̀, ibi tó yẹ kó ṣáàpù sí wọn ò ṣáàpù síbẹ̀, ibi tí yóò yẹ kó ṣáàpù sí ibẹ̀ ni wọ́n ṣáàpù sí. Mi ò tọrọ àforíjì lọ́wọ́ ẹnì kankan torí wípé ẹni tó bá ti gbérù iṣẹ́ ìwà ìdání kò yẹ kó lè bẹ̀rù nǹkankan. Ẹ̀yin mùsùlùmí, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mú nǹkan kan kúrò lórí ọ̀rọ̀ tẹ́ máa ń sọ nípa àwa kìrìsìtẹ́nì lénìí. Ọ̀rọ̀ tẹ́ máa ń sọ yẹn ó máa ń jẹ́ kí inú kó bí mi ní ọ̀pọ̀ ìgbà, ṣùgbọ́n nítorí pé ìfẹ́ tí mo ní sí ẹ̀yin aṣíwájú mùsùlùmí pàápàá jùlọ gbogbo mùsùlùmí lápapọ̀ kò lè jẹ́ kí n sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn. General overseer, pastor in charge, primate in charge, prophet in charge, ó ní mọ́tò mẹ́wàá, ó tẹ̀ lálágbà bíi mẹ́fà lábẹ́ tí wọ́n ń bá ṣiṣẹ́. Mo bu mọ́tò mẹ́wàá yẹn kéré ni ó yẹ ká ẹ̀ tí mo bí tí mò ń bọ̀rọ̀ lọ lórí àwọn tọ́tọ́ pastor tẹ́ máa ń gbórúkọ wọn lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ẹ yé máa hẹ́ẹ̀lì àwa kìrìsìtẹ́nì mọ́ pàdà o, àwa kìrìsìtẹ́nì a ò dá o, ìwà àwa kìrìsìtẹ́nì ó burú ju gbogbo lọ o, ìwà àwa kìrìsìtẹ́nì ó burú ju paramọ́lẹ̀ àti àwọn kìnìún àkéèké lọ o, ìwà àwa kìrìsìtẹ́nì kò ṣeé tẹ́ńdà láwùjọ pàápàá jùlọ àwọn aṣíwájú wa. Tí pásítọ̀ ò bá rẹ́ni mú sìn inú rẹ̀ ò ní dùn, tí pásítọ̀ bá rẹ́ni mú sìn òun nínú wọn máa ń dùn. Ẹ̀yin mùsùlùmí, mo fi Ọlọ́run bá bẹ̀ yín, ẹ yé èlì wà mọ́ o, aláìdálọ́pọ̀jù láàrin àwọn pásítọ̀ tẹ̀rí yẹn o. Ẹni tẹ́ ń lò ní 12-13, ẹni tẹ́ ń lò ní spanner, ẹni tẹ́ ń lò gẹ́gẹ́ bí plier, ó wá ń ṣe ọmọ ọ̀dọ̀ lábẹ́ yín, ó ń ṣẹrú lábẹ́ yín. Ẹni mọ́tò jọ rẹpẹtẹ nínú ọgbà ṣọ́ọ̀ṣì ní gáràjì ilé yín, ẹ ò lè gbé kankan fún wọn pé ẹ̀yin náà gbà kẹ́ máa lò ó. Ẹ̀yin mùsùlùmí, ẹ máa ń pín nǹkan àwẹ̀ fún wọn aláìní, ẹ máa ń pín nǹkan àwẹ̀ fún wọn alásàlátù, ẹ máa ń pín nǹkan àwẹ̀ fún wọn mọ́ṣáláṣí yín. Nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì wa yìí, ẹ béèrè lọ́wọ́ wọn alàgbà, ẹ béèrè lọ́wọ́ wọn olórí ìjọ, ẹ béèrè lọ́wọ́ wọn general overseer pé ìjẹ́ṣẹ́ wọn ṣe rí. Gbogbo àwọn tó ṣe nǹkan tẹ́ ẹ rí tó ṣe fún wa, àwọn mùsùlùmí ló pọ̀ jù nínú wọn o. Wọn ò tẹ̀ sọ fún wa rí pé bá a ṣe ṣe kinní fún yín ẹ máa fi bú kìrìsìtẹ́nì ẹgbẹ́ yín, irọ́. Ẹ̀wọ̀dún tí a ti ń lo bánà Òkodoro Yorùbá tẹlifíṣàn nígbà tá a ti gbé orúkọ wa kúrò ní Òkodoro Yorùbá tẹlifíṣàn, a ò rówó ṣe bánà lásán. Àwọn mùsùlùmí ló ẹ̀pù wa, wọ́n wá jẹ́ kó máa yé wa lábẹ́ comment section. Ìyẹn àwọn kìrìsìtẹ́nì, àwọn alàgbà ìjọ, àwọn olórí ìjọ tí a ò gbọdọ̀ dárúkọ, wọ́n wá sọ fún wa lábẹ́ comment section ṣé yẹ kó máa ṣe bẹ́ẹ̀ nígbà tó bá support ẹ̀ tó lè sìn, ṣé kìí ṣe pé àwa náà ló máa fi dojú ìjà kọ. Ó túmọ̀ sí pé wọ́n mọ̀ yìí pé nǹkan tó wọ́n ṣe yẹn kò dáa, òótọ́ ọ̀rọ̀ nìkan tá a sọ. Àdẹ̀mọ̀dí tí wọ́n fi dájú bẹ́ẹ̀, àmọ̀dí tí wọ́n fi òkúta tẹ́lẹ̀ ojú bẹ́ẹ̀, nítorí pé wọ́n mọ̀ pé ayé yìí ni àwọn ní, àwọn ò lọ́run. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà, ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ́ yìí arọ̀ yìí pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn, lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà. Ẹ sì má gbàgbé láti tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó bá ń jáde kí ẹ lè máa rí wò. Ẹ má bá a comment, ẹ má bá a like, ẹ sì má bá a share àwọn fọ́nrán wa yìí. Ojú tẹ́ kún fún wíwò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di.
ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa káàkiri nílé lóko ní orílẹ̀-èdè nàìjíríà àti ní òkè òkun, àwa mùsùlùmí àti àwa kìrìsìtẹ́nì tí à ń gbàwẹ̀ a máa kúnra wa kú ọdún lágbára ọlọ́run ọba. ojú wa tó rí ọdún yìí á rí ọdún tó ń bọ̀. ẹ̀yin mùsùlùmí mo kí yín pé ẹ̀mí á rí ẹ̀yìn oṣù láyé àtàlàfíà. àwa kìrìsìtẹ́nì náà ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àkọ́kọ́ yìí á gba òpin, á ṣe àjíǹde ní ayọ̀ àti àlàáfíà. ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. àwa kìrìsìtẹ́nì ni mo wá bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn wa tó ń wò wá nílé wọn á ti mọ̀ pé òkodoro ọ̀rọ̀ ni, tó bá rí kò lè ṣe kó má sọ, bẹ́ẹ̀ ni tí ò bá rí kò ní í sọ wípé òun rí, torí àwọn àgbàlagbà wọn máa pòwe wípé purọ́ níyì ẹ̀tẹ́ ni ó mú wá. nígbà tó bá parọ́ lẹ́ni torí mọ̀ràn yín á dùn mọ́ ẹ, ṣùgbọ́n ọjọ́ tí irọ́ ẹ yẹn bá já ọjọ́ yẹn ló ti dẹni ẹ̀tẹ́. torí ẹ̀ làwọn àgbàlagbà ṣe sọ wípé purọ́ níyì ẹ̀tẹ́ ni ó mú wá. gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú fọ́nrán tí mo sọ́lẹ̀ ní àná, mo ní kì í ṣe gbogbo àwa kìrìsìtẹ́nì, kì í ṣe gbogbo wa là ń gbàwẹ̀. gẹ́gẹ́ bí àwọn ìjọ ìgbàlódé wọ́n á ní àwọn ti gbàwẹ̀ tí wọ́n January, àwọn ti gbàwẹ̀ tí wọ́n December, ṣùgbọ́n àwa tí a kì í ṣe ìjọ ìgbàlódé tá à ń tẹ̀lé order and doctrine nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì wa yìí, nígbà àwẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti làálẹ̀ a gbọ́dọ̀ gbà á, nítorí pé a nígbàgbọ́ nípa àwẹ̀. àwẹ̀ a máa jẹ́ kí ọlọ́run kó dáríjì yàn, ṣùgbọ́n àwọn ọjọ́ ìgbàlódé yìí níṣẹ́ ni wọ́n ń gbóúnjẹ jáde lọ́sàn-án gan tí wọ́n ń jẹun. wọ́n ní àwọn ò gbà àwẹ̀, wọ́n ní kí ni túmọ̀ àwẹ̀. àwọn ọjọ́ kan tiẹ̀ wà tá a lérò pé ìjọ láéláé ni wọ́n, ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n jẹ́ kó yé wa pé àwẹ̀ mẹ́ta tó gbẹ̀yìn tàbí méje tó gbẹ̀yìn làwọn máa gbà. àwọn ẹlòmíì gan sọ wípé kì í ṣe dandan, ọjọ́ kan ṣo nínú àwẹ̀ yẹn ti tó jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn nínú àwẹ̀ wa yìí. òun mo sọ wípé àwọn alàgbà wa, àwọn olórí wa wọ́n ti bà gbogbo ẹ̀ lójú jẹ́. àwọn kan tó bá máa pòwe fúnra wọn tó bá fẹ́ bára wọn wí bóyá ẹ̀gbọ́n sábúrò tàbábúrò sẹ́gbọ́n, wọn á ní ibi tó yẹ kó o gbọ́n sí o ò gbọ́n síbẹ̀, ibi tó yẹ káwa kìrìsìtẹ́nì ká gbọ́n sí, pàápàá jùlọ àwọn aṣíwájú wa, ibi tó yẹ kó gbọ́n sí wọn ò gbọ́n síbẹ̀, ibi tó yẹ kó ṣáàpù sí wọn ò ṣáàpù síbẹ̀, ibi tí ò yẹ kó ṣáàpù sí ibẹ̀ ni wọ́n ṣáàpù sí. mi ò tọrọ àforíjì lọ́wọ́ ẹnì kankan, torí wípé ẹni tó bá ti gbérù iṣẹ́ ìwà ìdání kò yẹ kó lè bẹ̀rù nǹkankan yàtọ̀ sí ọlọ́run tó ṣe ẹ̀dá ẹ̀. nígbà tá a kú tẹ̀lé wọn ká máa bá wọn sọ pé fọ́tò Jésù lè fi bí ẹni fọ́tò káwọ́ orúkọ kan fún ẹni tó ya fọ́tò ká máa pè ní fọ́tò Jésù, torí ẹ̀ náà ṣe ní tẹ̀lé wa. ẹ̀yin mùsùlùmí, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mú nǹkan kan kúrò lórí ọ̀rọ̀ tẹ máa ń sọ nípa àwa kìrìsìtẹ́nì lénìí. ọ̀rọ̀ tẹ máa ń sọ yẹn ó máa ń jẹ́ kí inú kó bí mi ní ọ̀pọ̀ ìgbà, ṣùgbọ́n nítorí pé ìfẹ́ tí mo ní sí ẹ̀yin aṣíwájú mùsùlùmí, pàápàá jùlọ gbogbo mùsùlùmí lápapọ̀, kò lè jẹ́ kí n sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn. mo wá fi ọlọ́run ọba mo fi bẹ̀ yín, mo fi ànábì Muhammad tẹ́yin mùsùlùmí tẹ̀lé mo fi bẹ̀ yín, mo fi Jésù Kristi táwa kìrìsìtẹ́nì tá a tẹ̀lé mo fi bẹ̀ yín. kí ni ọ̀rọ̀ tí mo fẹ́ pè ṣàkíyèsí ẹ̀ tẹ́ máa ń sọ tó máa ń múnú bí mi ní ọ̀pọ̀ ìgbà ni wípé ẹ yé máa hẹ́ẹ̀lì àwa kìrìsìtẹ́nì mọ́ pàdà o, àwa kìrìsìtẹ́nì a ò dá o, ìwà àwa kìrìsìtẹ́nì ó burú ju gbogbo lọ o, ìwà àwa kìrìsìtẹ́nì ó burú ju paramọ́lẹ̀ àti àwọn kìnìún àkéèké lọ o, ìwà àwa kìrìsìtẹ́nì kò ṣeé tẹ́ńdà láwùjọ, pàápàá jùlọ àwọn aṣíwájú wa, àwọn tẹ́rí ẹni general overseer pastor mrs kìnìkan ìwà wọn ò dá o. ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe àkíyèsí kan gbàrà. general overseer, pastor in charge, primate in charge, prophet in charge, ó ní mọ́tò mẹ́wàá, ó tẹ̀lé alágbàbí mẹ́fà lábẹ́ tí wọ́n ń bá ṣiṣẹ́. mo bu mọ́tò mẹ́wàá yẹn kéré ni ó yẹ ká ẹ̀ tí mo ibi tí mò ń bọ̀rọ̀ lọ lórí àwọn tọ́tọ́ pastor tẹ́ máa ń gbógun kan wọn lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. ó ní mọ́tò mẹ́wàá, ó ní pastor mẹ́fà lábẹ́,
gbogbo pásítọ̀ mẹ́fẹ̀ẹ̀fà yẹn kẹ̀kẹ́ tó kéré jù tó jẹ́ kẹ̀kẹ́ rálì wọn ò ní. kí ni ó ná pásítọ̀ yìí, kí ló ná primate yìí, kí ló ná wòlíì prophet in charge yìí láti gbé mọ́tò kọ̀ọ̀kan fáwọn ọmọ tó wà lábẹ́ ẹ̀. òun mo jẹ́ ń sọ fẹ́yìn tẹ́ ẹ̀ sọ pé ẹ̀yin pásítọ̀ ẹ̀ ṣiṣẹ́ olúwa ẹ̀ tẹ̀lé wọn ẹ̀ ń kọ́ṣẹ́ wòlíì ẹ̀ jẹ́ kíníkan ẹ̀ jára yín o, ẹ̀ jára yín o. ẹni tẹ́ ẹ̀ lò ní 12-13, ẹni tẹ́ ẹ̀ lò ní spanner, ẹni tẹ́ ẹ̀ lò gẹ́gẹ́ bí plier, ó wá ń ṣe ọmọ ọ̀dọ̀ lábẹ́ yín, ó ń ṣẹrú lábẹ́ yín. ẹni mọ́tò jọ rẹpẹtẹ nínú ọgbà ṣọ́ọ̀ṣì ní gáràjì ilé yín, ẹ ò lè gbé kankan fún wọn pé ẹ̀yin náà gbà kẹ́ máa lò ó. ibẹ̀ lòwe kan ti jáde wípé tí gbogbo èèyàn bá dolówó tán ta ló fẹ́ máa ṣẹ̀rú fólówó. òun mo ṣe ń sọ fáyìn mùsùlùmí, ẹ̀yin àgbààgbà nú ẹ̀sìn mùsùlùmí pé ẹ yé èlìwà mọ́ o. ẹni aburú ló pọ̀jù láàrin àwọn tó jẹ́ pásítọ̀, ẹni aburú ló pọ̀jù láàrin àwọn tẹ́ ẹ rí ní tó wà lókè yẹn tó jẹ́ pé ọmọ àníbá ẹ̀ general overseer ni wọ́n. ẹni aburú ló pọ̀jù nù wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe èèyàn ọlọ́run. àdèmọ̀dí tí wọ́n fi dájú bẹ́ẹ̀, àmọ̀dí tí wọ́n fi òkúta tẹ́lẹ̀ ojú bẹ́ẹ̀, nítorí pé wọ́n mọ̀ pé ayé yìí ni àwọn ní, àwọn ò lọ́run. ayé yìí ni wọ́n ní, wọn ò lọ́run. wọ́n ti mọ bọ́run wọn ṣe máa rí, wọ́n mọ̀ pọ́run wọn máa korò ju gbogbo lọ o. wọ́n mọ̀ pé iná tí àwọn máa wọ̀ lọ́run kì í ṣe náà iléeṣẹ́ búrẹ́dì, kì í ṣe náà tó fi ń ṣe àsùn. ẹgbẹ́ nǹkan tí bíbélì sọ ni, ó ní ìka wọn àjò fún ẹgbẹ̀rún ọdún 1000 years. nígbà tí kakọ bá jó fún 1000 years, ìka márùn jó fún 5000 years. ẹ wo bíbáyìí sí bíbáyìí, how many years ló fẹ́ fi jó kápá tó jó tán? ká ọlọ́run máa kú iṣẹ́ o. ẹ̀yin pásítọ̀ wọ̀nyí aláìdá ló pọ̀ jù nú yín, ẹni ibi ló pọ̀ jù nú yín. tí pásítọ̀ ò bá rẹ́ni mú sìn, inú rẹ̀ ò ní dùn. tí pásítọ̀ bá rẹ́ni mú sìn, òun nínú wọn máa ń dùn. ẹ̀yin mùsùlùmí, mo fi ọlọ́run bá bẹ̀ yín, ẹ yé èlìwà mọ́ o. aláìdá ló pọ̀ jù láàrin àwọn pásítọ̀ tẹ̀rí yẹn o. kìrìsìtẹ́nì ni mímì fi bà wọ́n jẹ́. aláìdá ló pọ̀ jù láàrin àwọn pásítọ̀ yẹn. ẹ jẹ́ kí n fún yín lẹ̀ sáńpù. láti ọjọ́ tá a ti ń ṣe prógàmù wa yìí, tá a ti ń ṣètò wa yìí, apariwo títí ẹjọ́ torí tọlọ́run, àfẹ́ra sólà jẹnẹrétọ̀, ẹ ràn wá lọ́wọ́, ẹ ṣe kíníkan. a ò rẹ̀ ẹni tó fún wa lówó láàrin àwọn pásítọ̀. ẹnìkan fún wa ní 2000 láàrin àwọn tó ṣe gbàgbọ́, àwọn tó ṣe di kìrìsìtẹ́nì tó sọ pé ẹ̀sà àfẹ́ ṣojú bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n nǹkan tó wà lọ́wọ́ wa ni àfihànṣẹ́ yìí lọ torí pé a rí ipò òtọ́lẹ̀ sọ. gbogbo àwọn tó ṣe nǹkan tẹ́ ẹ̀ rí tó ṣe fún wa, àwọn mùsùlùmí ló pọ̀ jù nù wọn o. wọn ò tẹ̀ sọ fún wa rí pé bá a ṣe kinní fún yín ẹ máa fi bú kìrìsìtẹ́nì ẹgbẹ́ yín. irọ́. ẹ̀wọ̀dún tí a ti ń lo bánà Òkodoro Yorùbá tẹlifíṣàn nígbà tá a ti gbé orúkọ wa kúrò ní Òkodoro Yorùbá tẹlifíṣàn, a ò rówó ṣe bánà lásán. àwọn mùsùlùmí náà ẹ̀pù wa, wọ́n wá jẹ́ kó máa yé wa lábẹ́ comment section. ìyẹn àwọn kìrìsìtẹ́nì, àwọn alàgbà ìjọ, àwọn olórí ìjọ tí a ò gbọdọ̀ dárúkọ, wọ́n wá sọ fún wa lábẹ́ comment section ṣé yẹ kó máa ṣe bẹ́ẹ̀ nígbà tó bá support ẹ̀ tọ́ lè sìn, ṣé kìí ṣe pé àwa náà ló máa fi dojú ìjà kọ. ó túmọ̀ sí pé wọ́n mọ̀ yìí pé nǹkan tó wọ́n ṣe yẹn kò dáa, òótọ́ ọ̀rọ̀ nìkan tá a sọ. òun mo ṣe wá gbà pé olóòótọ́ kì í nẹ́ni. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ẹ̀yin tẹ́ ẹ̀ ràn wá lọ́wọ́, tẹ́ bá ṣe ń tọwọ́ bà pò yín ẹ̀ máa mówó. ẹ̀yin tẹ́ ẹ̀ tẹ̀kọ̀ tẹ́ ẹ̀ ràn wá lọ́wọ́, Ọlọ́run á máa bùkún yín torí pé a ò gbọ́dọ̀ gbàdúrà yìí pé kí tẹnikẹ́ni kó bàjẹ́. gbogbo ẹ̀yin tẹ́ ti wà lókè ẹ̀ máa lọ sókè. àwa tá à ń bọ̀ Ọlọ́run á jẹ́ ká máa bọ̀ wẹ́rẹ́rẹ́. àwa náà dẹ̀ ní gbàdúrà yìí pé kẹ́ ẹ wá sílẹ̀. ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ẹ̀rí ẹ̀, tá bá wà nú àwẹ̀ báyìí, ẹ̀yin mùsùlùmí ẹ máa ń pín nǹkan àwẹ̀ fún wọn aláìní, ẹ máa ń pín nǹkan àwẹ̀ fún wọn alásàlátù, ẹ máa ń pín nǹkan àwẹ̀ fún wọn mọ́ṣáláṣí yín. nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì wa yìí,
ẹ béèrè lọ́wọ́ wọn alàgbà, ẹ béèrè lọ́wọ́ wọn olórí ìjọ, ẹ béèrè lọ́wọ́ wọn general overseer pé ìjẹ́ṣẹ́ wọn ṣe rí. wọ́n dẹ̀ ní láti ṣe é ṣùgbọ́n wọn ò ní ṣe é. ó pè wọn kébi kó pa ẹni tó wà ní abẹ́ wọn kó pa kú. ó pè wọn kó gba ìdámẹ́wàá lọ́wọ́ ẹni tí ò tí ì ní, káwọn máa fi jẹ búrẹ́dì àtẹ̀yìn kọ́ máa mu tíì lé lórí ilé wọn. ju kó sọ yìí pé ìwọ tí ò tí ì ní yìí ò tí ì tó láti mú ìdámẹ́wàá wá lọ fi dókòwò tí wọ́n ní pé ẹ̀ṣẹ́ àgbàdá mẹ́wàá ẹ̀ mú ìdámẹ́wàá wá kẹ́kọ̀ọ́ máa kó ogun ẹ̀ náà. wọ́n wá mú ẹsẹ̀ bíbélì yìí pé ọwọ́ ẹni tí ò ní láti máa gbàfẹ́ ni tó ní. ṣó tọ̀nà bẹ́ẹ̀, ṣó bẹ́ẹ̀ ni tó sọ pé òun òjíṣẹ́ ọlọ́run ṣó bá mu. òun mo ṣe ń sọ fẹ́yìn mùsùlùmí wípé ẹ máa hẹ́ẹ̀lì wà mọ́ o, ẹni aburú ló pọ̀jù láàrin àwọn tẹ́ ń gbọ́ pé òjíṣẹ́ ọlọ́run yẹn. ta lẹ́ni nínú wọn, ẹni mélòó nínú wọn, inú 100% àwọn tó ní láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run yìí. ìtọ́ ṣe é nù wọn bóyá ló tó 2% yìí pé ọmọ ọjọ́ mi yìí ó ń tiraka, ẹ jẹ́ ká gbé dìde. ọmọ ọjọ́ mi yìí kò níṣẹ́ lọ́wọ́, ẹ jẹ́ ká mú lọ síbi iṣẹ́, ká fẹ̀mí sọ́nà pé iṣẹ́ tó máa ṣe rè, ẹ jẹ́ ká là kọ́ṣẹ́. tó bá ti kọ́ṣẹ́ tán kọ́ ra irinṣẹ́ fún, kọ́ gba ṣọ́ọ̀bù fún. ẹni mélòó nínú wọn tó wò pé obìnrin tó ń gbálẹ̀ ṣọ́ọ̀ṣì yìí, ẹ jẹ́ ká dá lókòwò, ẹ jẹ́ ká tẹ̀ fi bíyá bí 5 million kára físà fún, kára jẹnẹrétọ̀ fún, kọ́ra mínírààsì jọ fún mi nìkan, ẹ̀ra bí àtàbò gògóró, ẹ̀ra bọ́tù wọ̀tà jọ, ẹ̀ra ẹja pure ọ̀tà jọ rẹpẹtẹ kó máa tà á. wọn ò ṣe ẹni tó ń gbálẹ̀ ṣọ́ọ̀ṣì wọn ò ní gbàdúrà kó níṣẹ́ lọ́wọ́. tó bá níṣẹ́ lọ́wọ́ wọn ti nígbàgbọ́ wípé kò ní wá gbálẹ̀ yẹn mọ́. òun lọ́pọ̀lọpọ̀ wọn pásítọ̀ yẹn ẹni ibi ni wọ́n, ẹni tí ò ṣe é jírí ni wọ́n o. òun mo ṣe sọ fún gbogbo èyí tẹ́ ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì, tẹ́ ẹ̀ lọ ibi tẹ́ ẹ pé èrò pọ̀, ibẹ̀ lẹ ti nígbàgbọ́ pé ọlọ́run wà, ọlọ́run ò sí ń bẹ̀. wọ́n ń lòyìn bí omi òjò ni o. ẹ yára iná pọ̀ lọ. ẹnìkan lórí íńtánẹ́ẹ̀tì á ní tactics ni ẹni òṣèlú tactics yìí ká ẹ lọ sí pé ọmọ pásítọ̀ yìí ìjẹ́ ṣé wọ́n fẹ́rẹ̀ fún wa àbí wọ́n fẹ́rẹ̀ fún wa. kò ní bàjẹ́ fẹ́yìn tẹ́ ń pín fọ́nrán yìí, ojú yóò ní fọ́, etí yóò ní di, ẹ bá a pín, ẹ bá a kọ́mẹ̀tì lé lórí Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà. ire o.